Dáńbọ̀rọ̀ ló ń ṣe wá sí ní àyínlánà ẹ̀yà kúmọ̀lá ẹ̀ bàbá àgbà. Àwọn bàbá wa dáńbọ̀rọ̀ ló ń ṣe wá sí ní ìlànà. Bẹ́ẹ̀ la bá rí òjò kan lọ́ba sún fẹ́rẹ́ ní ìmọ̀ bọ́dá tó gbogbo níbi òbí bẹ́ẹ̀. Afẹ́fẹ́ máa fẹ́ a máa ń gbàgbé lórí àwọn òbí. Ariwo náà ń gbọ́ òun àwọn ṣe bí àṣà àwọn òbí náà kó máa fi bá mi kà fún wọn bá ti pariwo ọ̀rẹ́ bá gbé nǹkan wọn ò tí ì dùn. Ká máa ń bẹ́ẹ̀ sí ní ariwo àti tí wọ́n rí lọ́pàá wọn láriwo. Ibi wọn ti ń bọ ẹran lọ́wọ́ síbi tí wọ́n ti bọnú ọbẹ̀ pé kí wọ́n fi rú ọbẹ̀ papọ̀ báyìí ni wọ́n bá rí bá sì kàn ní ẹ̀rọ ọ̀hún tó lọ́nkọ Allahu sílámù. ọdún tó bí ìṣẹ́jú bíi mélòó tá à ń ṣe gádàmù yìí lọ ṣáà wò wọ́n wá fún lẹ́wọ́ ìgbìnà wò bí kí n jọ ẹnu ní obi ìjọ àpò ní ìmọ̀ ìfún fẹ́ sí mbẹ̀ náà bá gbà lọ́wọ́ mi. ó lè sa wọ́n bá tún wá pè mí lórí fóònù kí a jòkó pé èyí ń pẹ́ àwọn rí wọn o ìgbà làwọn tó rí ni o àwọn tó ní báàsì kan tó ní Muhammadu wà láàrin. sallallahu alayhi wa sallam. nígbà tó di láàárọ̀ yìí ni wọ́n bá tún yà láwà lọ́rùn láàárọ̀. bàbá ṣé amúsàdé aláàtàlá ànìwò ọ̀nà tí ó gbà kó láyé ikúkú bàbá ti ń ká wa lára yìí pé bàbá kú ọjọ́ eré wọn ti dàgbà dé pọ́lọ̀ ń ṣeun àwọn bàgàràgbà bá wúlò ńjọ́ mi bí ọmọ èké ní rí ọ̀nà tí wọ́n á gbà lọ́lọ́ bẹ̀rù kálukú lẹ́rù àfọ̀gígì ni pé bàbá kú ibo wọn ń lọ wọn ni wọn lọ mọ́lúdì nsàkí mọ́lúdì wùlẹ̀ mí náà ti lọ sátọ̀dẹ̀ mo ní jẹ́ wàá sùn lọ ní kí n má gbà lọ́rin lọ. bàbá ọ̀sọ́ pé wọn lọ mọ́lúdì ẹlòmíràn ọmọ wa béèrè nù làákàyè wọn ti dàgbà ọyẹ wọn ràn yẹn lọ ní ìmọ̀ àti sẹ́dẹ̀ wọn náà ti tó ọyẹ wọn mara kò yẹ kó tún jáde mọ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀ torárì fílà wọn. ẹlẹ́ẹ̀kejì ìbẹ̀rẹ̀ làákàyè ọmọ wa béèrè níbi tí mo bá tó lẹ̀ ẹni Ọlọ́run la sì pè wọ́n àfa ńláńlá sì ni wọ́n àwa rí ni wọ́n èrí kí ni mo wí wọ́n èrí kódà nábì gò rí òun gò rí. ẹ̀yin alákìdá ẹ rọra ṣe ẹ̀yin alùsùnà ẹ mọ rọra ṣe ẹ̀yin tẹ̀bílígù ẹ mọ rọra ṣe a máa rọra ṣe ká má bẹ́ẹ̀ sì jẹ́ fáwọn tó pọ̀ lẹ́yìn alákìdá ẹ rọra ṣe. alákìdá ẹ rọra ṣe alákìdá ẹ rọra ṣe jàǹdùkú inú ẹ̀sìn ọmọ kọ́sì lámúlé owó ẹ̀jẹ̀ káṣe jẹ́jẹ́ ká má bẹ́ẹ̀ sì jẹ́ fáwọn tó pọ̀ lẹ́yìn alákìdá ẹ rọra ṣe. gbogbo ẹ̀dá tó bá fẹ́ ń gbọ́ orin Islam tí ò lábùlà tá a fi ń bẹ lọ́hùn Alhaji Ibrahim Lagbaika the golden son of Ìlọrin lọ́lọ́ fi gbogbo ẹ̀ ràn morality lẹ́ ń gbọ́ yìí ìwà ẹ̀yin náà gbọ́ wò. ẹ̀mọ ìgbà tó fi ṣe ń kàmálì kí wọ́n tó kú láti kíyèsí ìgbà tó kú náà ó wà sáyé àbájẹ fúfúdí kí wọ́n tó kú ìgbà tí wọ́n kú náà ọmọ kéwú ló jẹ́ fún ìlẹ́ka ọmọ kàmálì ni ṣé ń sọ bí yóò láyé àlà àdábì bàbá mú fún ti ọmọ mú fún ti. tájúlà dàbí làdàbíyá àdàbíyá ní tájúlà dàbí wọ́n gbé làdàbí fún ṣéwù kàmálì kó fi làdàbí fáwọn àdàbíyá làwọn àdàbíyá fi ní làdàbí ṣéwù kàmálì àlìyá dàbí bàbá mú fún ti tó fi mú. Alhaji Lagbaika òjíṣẹ́ Ọlọ́run tòótọ́ tí ò múre gbè mẹ́sìn lọ́lọ́run fi gbogbo ẹ̀ ràn ó lọ́lọ́run lálẹ́ gbè tó lè bá wa ṣe é ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti rí kásẹ̀tì ìwà tuntun látẹnu Alhaji Lagbaika bisimilayi kẹ́ ẹ máa gbọ́ kẹ́ ẹ máa wò ó lókù. bákan náà Alhaji Lagbaika ń ṣàdúrà fún gbogbo àwa mùsùlùmí òdodo tá a lọ sí hajj. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tí wọ́n jẹ́ pèrè tó jẹ́ wọ́n sunkún títí wọ́n pèrè lọ́sàn-án wọ́n pèrè lóru tó jẹ́ bóyá mẹ́ta wọn wíwá tí wọ́n wá láàgídí òbí bẹ nílé wọn ò tọ́jú wọn ebi ń pòbí wọ́n sì wá sí Mẹ́kà irú èyí ò dáa wọ́n mọ̀ jẹ́ òkàn mi títí láéláé ọlọ́run. morality lẹ́ ń gbọ́ yìí ìwà audio and video CD ti jáde marketed and distributed by Stability Music and Film Production shop 2 Mojosore CD Market Bọ́ládé Oṣòdì telephone 003-927-1651 tàbí 002-102-3090 ìwà from the stable of Stability ó ti jáde ẹ máa rà ó. يا خير ما دفنت النبي في الترب عزمه لا اله الا الله
nàfọ̀sí fìdáù. ìfẹ̀mí rẹ̀ yà. làkọ̀bùrẹ̀ àtàdá kínú. ó ní nàfọ̀sí fìdáù. ẹ̀mí ni mo fi yá. làkọ̀bùrẹ̀ sàré àtàsà kínú. tí wà lẹ́nu ìbẹ́nu ẹ̀. fílẹ̀ àfààfù wà fílẹ̀ jùdì wà lákàmọ́. ìbọ̀ àbá àmúlá yóò rí lọ. ìtẹ̀ ń bá ń ṣe tọ́lọ̀ fi ní orí báyìí ẹ múra sí o. ìtọ́jú ẹ̀ ń fún àfa àwọn àbòtó lówó wípé bá ń fún ní 5,000 yìí. mo mọ rírì àdúrà kí ẹ bá ṣàdúrà àfa mi púpọ̀. ipò tí mo bára mi yìí nígbà tó mi nà ń la àti hídìmọ̀ àwọn ẹni ọlọ́run tí mo sì. bí n bá kírun tẹ́ tí mo sàtáyà tán bí n bá ti yàn tán tẹ̀sí bá bẹ́ẹ̀ tata ń fà èmi sùnù. kí n tó wo tí làbí tí ń lọ kí n tó wo tí ń lọ kí n tó wo orí tí mo fẹ́ kọ mo mú dáná kùn ní ṣe yá làtí ìlú rẹ̀ ó ti làtí ìlú mi léyìí tí ń balẹ̀. ẹlòmíì jẹ irí ọjà ẹsẹ̀ ó lè ṣiṣẹ́ oníṣẹ́ dúró bí ọlọ́run bá yàn ó sí. wà lọ́wọ́ tiẹ̀ bí ọlọ́run yàn ọ́ sínú máa jàgbà ọlọ́run ti kàkọ́ lẹ̀ kọ́ jàgbà dé ikú. ibi wo òbí ọ sí máa lọ bí ọ máa tàbùkù ọlọ́run ti kọ́ tiẹ̀ bá bùkù rọ́ọ̀kà láyé ọlọ́run ti kiri ẹ̀ olùmọ̀ ẹ̀dùn mọ̀sílù máa yẹ ṣáà wùbí kárí yìí sàbí ìhùn bá sí ìhùn kúrú ṣẹ́yìn bí mari àhù. mọ̀sílù máa yẹ ṣáà wùbí kárí yìí. mọ̀yìnzún lèmi ọlọ́run ayòrìdọ́ mọ̀yìnzún lèmi ọlọ́run ọba ń jẹ́. mọ̀yìnzún wọn á bímọ máa sì lọ dáyé náà iyì lọ́wọ́ lò. mọ̀yìnzún èyí ọba dàgbà bọ̀ máa sì lọ dàgbà bó o ti ń dàgbà lọ máa dàgbà pẹ̀lú iyì. mọ̀yìnzún èyí ó sì di ayé èmi ọlọ́run bá ní sòdé náà láti inú oyún iyì ni ọmọ ní tó tún fi wáyé wá. mọ̀yìnzún ẹlòmíì kéwú mo ní a kéwú lókè yìí àti kéwú àti wọ́n ti lè lò máa bá yí bọ̀ ẹ bọ̀ bálágéde wọ́n bá wòdò ọlọ́mbẹ wọn ò tún sínú wọn tún lò yí lọ náà ni ẹ wà láyé àgbà wọn ò sí mọ́ wọn ò tún lò yí lọ náà ni ẹ wọ gbogbo àwọn ènìyàn lọ́nà mọ̀ọ́dún èmi ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. mùsùlùmí ẹgbẹ́ àwọn kan mùsùlùmí tún lè mi ọlọ́run nítorí ọmọ wọn ara rẹ nù mùsùlùmí ní ntí bá gbé ọ sí mọ́ yàyẹ kọ̀ọ̀rá mo ti wà yìí kí n máa fẹ́ yà àbòsólùwẹ̀ mọ́ èèyàn kà àbùkù máa mọ̀ fọlọ́ òun lo mọ̀ọ́yìn tó rẹ̀ pẹ̀lú rẹ̀ nù ní àbábò tó ti parí àdúrà ọlọ́run mọ̀ yìí ń lò pẹ̀lú mi mọ́. àmín. mùsùlùmí tún lè mi ọlọ́run. Máyà òbí kárí. Èmi náà lọ́ba tí kàn yẹn lábùkù. Ìlú kò sírú ẹ̀, ìlú kan ní jẹ́bẹ̀. Àbá àmúlá ìrìn lọ, ìlú kò sírú ẹ̀, ìlú kan ní jẹ́bẹ̀. Orílẹ̀-èdè kan, ìlú kan ní. Àfà àbátí ọmọ ìlú kò sírú ẹ̀ ní àbákẹ́gbẹ́. Ó ti fẹnu yàrá sọ́bẹ̀ nù ìlú ẹ̀ gbogbo àwọn àfáà ìlú ẹ̀ ló ti ní ìwé sí wà ní ìyè ọlọ́run ọwọ́ kò nù ìlú ọlọ́ọ̀lú kan ìlú tó lọ ní ìtàkùrẹ ìlú tó lọ ní ibẹ̀ ní ti rí gbogbo jìbìtì tí ọba lù ibẹ̀ ní ti máa lù ibẹ̀ àbáwọ̀ sí ni. mo ń sọ mo sì ń lò mẹ́rin àṣà òbí kárí. Orí farabalẹ̀ máa ń wí eré mi ti ń gbé ọ̀rọ̀ bọ̀ ti gbẹ àwọn yẹn ọ̀rẹ́ ni ayé bá ti dá níjọ lórí tí ọ̀wá wọlé mọ́ kò lè wọlé mọ́. mo ń sún. ẹgbẹ́ bá ti rò pé ẹjẹ́ àti ìṣubú bí ọ̀bá ti ṣubú kò lè ṣubú mọ́. mo sì ń lò ó máa yàṣà òbí kárí. ìkàkùrẹ̀ ìdámọ́lọ́ ayé àtẹ̀kọ̀ àfa àbá tí kọ̀ wá béèrè kí ni wọ́n ṣe kù nígbà tí ó padà sínú nígbà bàbá tí lọ yàrá sọ́bẹ̀ ọba tó kú nùlù wọ́n fẹ́ jẹ̀bi ní mọ́ni ni ẹ lọ tún ṣe ọba kú nùlù wọ́n fẹ́ jẹ̀bi àbá tí lu wọn lùlù wa gbogbo gìrìgìrì jọ̀hún lẹ́yìn àbá tí lu gbogbo ẹ̀ dá ìdá kò sí mọ́
ṣé kò sí pé yóò ti kọsẹ̀ lára àwọn ẹni ọlọ́run kò sí bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ sáwọn ẹni ọlọ́run tó ọlọ́run wọn padà rọ̀ ju àbùkù nì fún yẹn. àbá àgbà tí ọmọ olúwa kò béèrè níbo lẹ́ ń fẹsẹ̀ tẹ̀ níbo lẹ́ ń gbọ́ wọlé níbo lẹ́ ń jókòó níbo lẹ́ ti ń nàró níbo lẹ́ ti ń dìde àbá àgbà tí wọ ìlú wa ìlú kò sírú ẹ̀ èyí ṣe tí wọ́n tí ìlú lè fi jẹ́ ìlú kò sírú ẹ̀ ìlú àwọn àfà ń bẹ̀ bọ́ àwọn ẹni ọlọ́run kúrò ìlú kò sírú ẹ̀ bá ibẹ̀ wọ́n ti bí àfà àbá tí Allah àbá àbá tí wọ́n lò lùwádé òun wóró ni nísìnyí ṣe wá sí tọ́láwọ̀ yẹn máa gbọ́ wá sí ẹ̀ báyìí bá ṣe lọ wá sí ẹ̀ ń tọ́ máa wí pé ọ̀gá tó lọ gbogbo pẹ̀lú òtòrí òkú ní wíjú tí máa wí náà lọ wọ́n ti máa wí nù. wọ́n wá dé wá sí àbá àbá tìlù ọmọ sọ̀rọ̀ dé ibi ayé ọ̀fẹ́ làbá àbá tìlù ní káyé ọmọ lọ bí ọwọ́ tàbá bẹ̀rẹ̀. Mu'izun Muzillu man yasha'u biqari. Irun tó rí kò ríru ẹ̀ rí lọ́mọ wa ara rẹ̀ ìwé yàn pure water òkúta èpè la ilaha illallah níjọ́ tí yẹn báyìí ti sàgbákò àbùkù nùlù ẹ̀ nílùú tá a ti bí tó bá ti kàbùkù bẹ̀ yóò mọ kàbùkù bí tí èkó láyé ọlọ́run àdúgbẹ́ bẹ́ẹ̀ ti ń ṣe àbá àwòrán mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ní tara àbá àgbà àtàrà làájì àgbà àtàrà olúwàsí àgbà yìí lọ́rọ̀ níbẹ̀ ló ti ní ìdílé. bí kò tí lọ́gìrì tí màá bọ̀ òun náà ní lọ́rin ẹ̀rọ ọlọ́run kan wà lọ́rin nínú àwẹ̀. ó lóun ò torí òun ò ní bùkátà kan lọ kí n wá wò. wá sí ìlú ó ní wọ́n ní ẹ̀ èkó nìkan wọ́n ti máa gbọ́ yín la. èyí tó fi tì wá sí ó lóun wá wò bọ̀ pé mọ́tò lòun kàn án bọ̀ láti ìsàlẹ̀ nígbà lòun ó gbé mọ́tò sí. ó lóun wá ń bèèrè lọ́wọ́ ẹnìkan pé àbí wọ́n tún ṣe gáàdùgbò yẹn ẹ̀dá kò ṣé mọ́tò ìyá àwọn owó ní báṣẹ fún Buhari bí ọba tó dábẹ́ kọ̀ sọ́nà tí o ní la ìlà ọlọ́run ṣe pé olóòlù kò ní dá aṣọ àwọn akẹ́kọ̀ọ́ bá ń lébù wọ́n ní bó ti wí hun àrò ọ̀rọ̀ mọ́tò yìí. mo yọ yí òun fáfá Musa inú ìdọ́ ọlọ́ta ọlọ́run ni ọmọ abẹ bá a ti dúró ẹ̀rọ lọ́mọ tí wọ́n sà pé àti ká má wọ ẹ̀kọ́ wọn lẹ́nìkan ní àwọn ilé ẹ̀nìkan ilé kò má wọ ẹ̀kọ́ ní ìlú Èkó irú wa ògiri wa bí kálukú ṣe wá yàtọ̀ èmi wá ń sọ̀rọ̀ ọlọ́run ní sì ń padà nígbà yìí ti wà á bẹ̀ ilẹ̀ flọ́ọ̀dì karabẹ̀ ilẹ̀ tẹ̀wàlá búlọ́ọ̀kù náà yẹn bẹ̀rẹ̀. àlùbáríkà ni ó lè fi tipa àáfà tó lọ national theatre tó tẹ̀lé lórí lọ national theatre táyà wá jò ọwọ́ abọ́sábẹ́ ìbílẹ̀ yìí máa gbọ́ pé ọ̀fẹ́ táyà ẹ̀nù mi àtọ̀ ní ìwòyí ẹ̀yìn wo ẹ̀nù mi ẹ̀yìn wo Orísun wọ́n ní Orísun kọ́ Ilé Ifẹ̀ ni. ẹ bá wẹ̀ láti bẹ́ẹ̀ ẹ dàpọ̀ ẹ máa gbọ́ tí ọ̀rọ̀ wí. bàbá ní ìyàwó mi bá wọn láàmú wọn nígbà táwọn pè mí ní òní níbi wá àti ẹnìkan sì pé àwọn pé bàbá ẹ má pariwo 1 million ní ẹ má lọ mọ́ta. Allahu akbar. ààrẹ ẹnu bọ́lọ̀ ti ń ṣe nù. Ọlọ́run ní máa ń ṣe bẹ́ẹ̀. Àbáwọ̀. Mu'izun Muzillu man yasha'u biqari. Èmi ọlọ́run èmi lè ní pé yẹn ní nǹkan nu ayé aláwọ̀ lóru èmi ọlọ́run lè ní pé lábọ́yá ní pọ̀ yìí. Ẹ ní bàbá àbòrí ìmọ̀ríkà tó bá bọ̀ ayé ó sì mọ̀ pé yẹn bọ̀. Ẹ bá wá bọ̀ múra àbòrí ìmọ̀ríkà simple. Yóò rà máa bọ̀ rẹ̀ dédé. Àmọ́ bẹ́ẹ̀ bá ti rí ẹ̀mọ̀ pé aláàjì ìmọ̀ ni. Bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ kàlífàtúlẹ̀ àdàbíyà. Bí kàlífàtúlẹ̀ àdàbíyà bá ọ̀rá pọ̀ wọn jẹ́ yára yìí, wọ́n sì jọ alájà gbà. Èmi ti mọ̀ pé ẹ bọ́. Eléyìí tayọ pé àpé àfáàgbà kan làwọn wà. Kátó wá sí bàbá alágbà yìí. Báwọn ní bá àfáà bàbá alágbà yìí bá ń bọ̀, tí ń bá ń bọ̀, bí àdìbà bá ń bọ̀, tí bàbá Àbújá náà bá ń bọ̀. Ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ ní nàbà àwọn ọmọ bẹ́ẹ̀ ń pàwà ẹni wọ́n bá gbé ọdẹ yìí kù. Bí bàbá Àbújá náà bá ń bọ̀, àwọn ọ̀pọ̀ tó lórí kọjá ìbánikọ̀ ọkọ̀ lára yín ẹ̀ mọ́. Ẹni kú torí àfáà yìí. Wọ́n lè kú torí àfáà wọn.
bọ́ọ̀lù ti sábà tiẹ̀ àwa ló lé ilé ọba ọlọ́wọ́ wá òòrí ọlọ́wọ́ fà á kò tóra wọn mẹ́tẹ̀ẹ̀ta ò lè ṣe òòrí rí àdúgbò fẹ́ràn àfa kọ́ ọmọ bùkí àwọn ọmọ ẹ̀ kọ́ ọmọ bùkí àwọn ìyàwó ẹ̀ ìbẹ̀rẹ̀ kò sí mọ́ni máa rántí ẹ̀ nígbà mo wo àfa mi pé gbogbo tó ní òpè kan ló kọ ara rẹ̀ ilé eke máa bí àdàbíyàtú alikamaliya ó kọ àfa rẹ̀ mọ́sálásí masjid sheikh tábìlì àdáni àhà ẹ̀ẹ́dẹ̀kẹ̀ wá pè kan ní mọ́tìmíkà abdulrahim para mọ́tàlásí jímọ̀ tèmínà yá ní masjid sheikh abdulrahim aminullah radiyallahu ta'ala ẹ̀fà tèmínà nù. àfa rẹ̀ ni wọ́n fi sakọ̀ wọ́n fà fà rẹ̀ sí fà rẹ̀ wọ́n gba àfa rẹ̀ pamọ́ ẹ̀rí oyè àbá ńlá ó sáàjì dáadáa ní àfa mi bẹ́ẹ̀ ń jòkó nílẹ̀ àlùbáríkà rẹ̀ ó fi pọ̀ òdélé àbá rẹ̀ máa ń jó ti ba sàádà tó òdélé àbá rẹ̀ mọ́ bàbá wa lọ yìí kọ̀ bọ́ sí bọ́ọ̀lù ọ̀hún kọ̀ bọ́ sí ànábì ti dùn jìbìrìlù sallallahu alayhi wa sallam ẹbí jìbìrìlù làbá rẹ̀ ànábì ti dùn ẹ̀ àbá wa ní mọ̀mí ni àtọ̀ ń ní yẹ́s bá bẹ ta èyí ṣe dàpọ̀ máa wá yẹn wọ́n yẹn ní wo ní orísun orísun kọ́ ọmọ dákẹ́kẹ́ ni. wàláyì ẹni ọlọ́wọ́n bá fi hàn tó bá lóun fẹ́ fi ra àwọn hàn yóò máa kàbùkù káàkiri ayé yìí. má tira rẹ síbi tó ọba tó ẹni alẹ́ kì láyé ẹni alẹ́ yìn láyé ẹni alẹ́ sàláyé tà ní kàbùkù òun làbẹ́ Muhammad. sallallahu alayhi wa sallam. ọ̀sọ́nà tó gbé níyà nẹ́bí gbà tó ní wọlé wájú ọlọ́run. mọ́mọ́ bí mọ́mọ́ mo ti gbó ìmọ̀mọ́ bí mọ́mọ́ ẹni tí ọba mọ bí ọmọ lọ́kàlùkù ni. àwọn olórin ìsìlámù ní làbẹ́ta ọmọdé rí ara rẹ̀ wọ́n fún góòsù nípa wọn mọ̀ kó ti rí wọ́n ti ní góòsù àwọn olórin nù wọ́n tẹ̀lé kọ́ àáfààní rẹ̀ máa wéláwà ní góòsù àwọn olórin ọmọ wéláwà ní níbo ìwọ náà ló wí fún wa pé wọ́n ti fi ọjẹ́ ìwọ ní góòsù ó sì ní jẹ́jẹ́ rẹ lójókòó tí wọ́n ti wá fi ọjẹ́ máa wéláwà ní èmi náà ti ń wú enísìn ẹnu alẹ́ yìí ni òwe. gbogbo èmi náà nísìnyí máa ní èmi náà kútíbù ọkẹ tí omi nígbà ìṣe jẹjẹ èmi kàdé fún jẹ tó wù mí àtẹ̀jọ́ lè sọ̀rọ̀ tó kọ́ ara rẹ̀ ológo ṣe wọ́n ti ẹ̀kọ́ ayé akálùkù sísá wọn kúrọ́ nínú ayé ọlọ́run sì ń bo kálukú báyìí. àbọ̀ àbá wà ìsọ̀kẹ̀tù fàfikìrù fíìmà àdìr wà ìsọ̀kẹ̀tù. báwa fún abá dákẹ́ tó ń pera rẹ lóko tó ń pera rẹ ní síkéèlì tó wọn kankan lọ. fàfikìrù fíìmà àdìr. fàfikìrù fíìmà àdìr. àti àwọn ni wọ́n rò ní ọjọ́ wọn sọ kankan. wà iná tọkù. báwa fún abá sọ̀rọ̀ pé èyí ṣe ọjà yé dà. fọkànlù wọn ṣẹdídò. ọ̀rọ̀ wọn fún ọ̀tún ni ó sì máa já sí. wọ́n pera rẹ̀ ní tí ọba jẹ́ alẹ́ tó pera rẹ̀ ní tí ọjẹ́ ọlọ́run tún jẹ́ ìyàgbẹ́ nípa ẹ̀sán wọ́n máa yá àtìkù alẹ́ là hàwà. inú wa ilé wàhálà yóò ọ̀ya yìí o ti mọ̀ bọ́ àbí àlàwà yẹn àmọ́ tó wọ́n ti bẹ́ẹ̀ á yí padà kábà lóye òde ẹ̀. inú wa ilé wàhálà yóò alẹ́ ni sọ̀rọ̀ fẹ́ irú ìtẹ̀lẹ́ sọ irú ìtú ọ̀nà máa sọ ilà wàhálà yóò hà àfi tọ́lọ̀ ń bá ní wí lànàbí máa wí tọ́lọ̀ wọn bá ní orí kò ní wí ọlọ́ni wà á dẹ́mà máa gbé náà jẹ́ náà wọ́n sì dábẹ̀ ní ìwà àtìyàwó rẹ̀ ìlú àlìjẹ́ náà tí mo ní wọn gbé ìwà á dẹ́mà àtìyàwó rẹ̀ àti bọ́ọ̀ bá ń bẹ láyé ìwé ẹ̀dá yẹ́yàwó rẹ̀ máa wà bí ọba wà lọ́pọ̀lọpọ̀ gbà fìlẹ̀ àdúrà sọ́tọ̀ àmọ́ wọ ìyàwó rẹ̀ ẹnu wà ìdí ó di ọmọ wà. sìnkú ní ẹ̀ńtà. ìwà ádámà máa gbé
وزوجك الجنة ìwọ àtìyàwó rẹ̀ máa bá ìjánná ẹ máa wà bẹ́ẹ̀. فكلا منها رغدا حيث شئتما. لا إله إلا الله محمد رسول الله. فكلا منها حيث شئتما. ẹ máa jẹ bẹ́ẹ̀ ẹ máa rìn ìjọba wù yẹn rìn sí. رغدا ìjọba wù yín lọ ẹ tẹ̀ ń bẹ̀ ẹ tẹ̀ ń bẹ̀ àlùjànnà. ولا تقربا هذه الشجرة. ìwọ rẹ̀ náà o gbogbo tí bẹ́ẹ̀ lọ́ọ́ bàjẹ́ náà ni ẹ máa jẹ. àmọ́ wala taqraba ẹ̀wọ̀n tó tẹ̀lé wala taqraba má súnmọ́ má súnmọ́ wọ́n rí má súnmọ́ oṣù àbá má súnmọ́ hadhihi الشجرة igi yìí o má tẹ̀lé. fatakuna mina zalimin. bọ́ ọ bá súnmọ́ ìwà dẹ́mà ọ̀ dàlábùsì. ẹ wọ lọ́wọ́ ọba àrí ìró àlá ẹ wá gbogbo tọ́lọ̀ ní géèmì èrè ọmọ súnmọ́ táwa súnmọ́ nínú ayé lónìí. à ń gara wa a sì ń fẹ́ràn nẹ́bù Muhammad à ń ṣe kéétà ara wa a sì ń fẹ́ràn nẹ́bù Muhammad à ń dòtí ara wa a ń fẹ́ràn nẹ́bù Muhammad bẹ́ẹ̀ yìí bá sọ̀rọ̀ wọn á lóun ọmọ géèmù ẹ wá gbọ́ngàn. يسوى هذا إنما يعرف قدر العلم من سئلت عيناه في تحصيله. ẹni ò lè mọ yìí tí wọ́n ń pè ní màláyé lẹ́ni bá sáyé ìsìnkú tó máa ìtumọ̀ fáńtì àdìyẹ. làbá mi gbé ẹ káwọn onímọ̀lé onímọ̀tò ẹ bá rí ẹ fùsù ẹ pọ́nlé ẹ bàbàrà ẹ ṣe lágbájá ni ẹ wá bàbàrà ẹ kí ló jẹ bàbàrà ẹ ẹ wo mímọ̀ tí ń bẹ nú ara ẹ. ẹ wá wọ̀ àfa àwọn akún ayé bìlá àbẹ́rẹ́. afa bẹnu ayé fa ẹ bá tó bi iṣẹ́ ọwọ́ wọn jọra wọn ìdí àlùkò àwọn nǹkan àárín ọ̀hún mo firi kí n ṣe wáàsí mo lè àtàkì ẹ lórí wáàsí àmọ́ ń dọ̀ mo ti bí ayé mi nǹkan mọ́lẹ̀ torí ẹnìkan kí n sì ní sẹ́bí ìfọ́sọ́ wọn lọ́wọ́ mo firi pa n ò sì gbà kẹ́lẹ́wọ̀ ẹ̀nìkan kí n dà náà ẹ mú iye báyìí wá àwọn tí ń ṣe ìsọpẹ́ ọ̀dà. àmọ́ àwọn kan ti wọnú ayé wa o ìjẹkújẹ wọn jẹ o ẹ wà rí iṣu lẹ́yìn ìpàkọ́ wọn yìí ọlọ́run bẹ́ẹ̀ ní dájú ẹ̀ sí wọn. ìjẹkújẹ rìn ìnákúná rìn wọ́n mọ̀ wá rùn àbáwá inú ìdánwò ní òun ti ń bẹ inú wọn máa bà wọn lẹ́rù òun òfin kiri kan kí àbá adé Muhammad. sallallahu alayhi wa sallam. ẹni jẹ́ ìyọ̀ pẹ́rú ìlú yẹn máa fẹ́. sallallahu alayhi wa sallam. anabi ní láti fa àtìláfà. ìwòsàn òsì lára tọ́lọ̀ ṣẹlẹ̀ wọ̀ ọtí wọn rí bá a sìn ògbó àfi ń lo ẹbú ni kí ló dé gbogbo àwọn bàbá tá à ń kọ́ la wọn bẹ náà tí gbogbo ìwọ àtẹ̀mí náà ké wájú wọn talẹ̀ bá tó fi ògógóró lo nǹkan talẹ̀ bá tó fi ṣìnáàbù lo nǹkan ẹ̀ wà àwùjọ àwọn àfáàní sí ni. níbo làwọn ń lọ àfa àti sọ́nà mẹ́rin. yẹ́n kọ́ símú ilẹ̀ kìsìmẹ́ẹ̀nì. aláwọ̀ lóru àwọn àfa pín sí ọ̀nà méjì. àhàdúrà àkọ́kọ́. àlè ulama olùdínà àdàmọ́wọ́ alẹ́. òun làwọn àfa àtọ́nà ń parí ìdàdà ìdè lórí. àwọn orí bàbá wà lájí àgbà àwọn orí bàbá lágége àwọn orí kàlífàtúlì àdàbíyà àwọn orí mudirul markaz àwọn orí bàbá oníwàásí àgbáyé àwọn orí bàbá wa lórílẹ̀ bàbá oníyẹ̀rí àwọn orí bàbá wa dáúdà gbẹ̀dẹ̀ àwọn orí bàbá wa sọ́ọ́bàrà àwọn orí bàbá wa bẹ́ńgọ́rẹ̀ àwọn orí bàbá wa bùbẹ́ ńlọrọlọ́ àwọn orí bàbá wa màhíyà àwọn orí bàbá wa mẹ́másà lọ́dọ̀ àwọn orí bàbá wa tẹ́ntẹ́mọ́ àwọn orí bàbá wa bàtúrè àwọn orí bàbá wa nígbàní àwọn orí bàbá wa pàṣẹ gbà àwọn orí bàbá wa oníwìrì àwọn orí mùtálù sáré àlùkò àwọn pọ̀rọ̀ bẹ́ẹ̀. alẹ́ ni àti àmọ̀gbọ́n wà ní àwọn tó lọ parí ìdẹ̀rẹ̀ ìlú lórí. wọ́n sani. ọ̀nà kejì
tọ́lọ̀ tó jà wà fásitì. العلماء الذين مكتوب عليهم الله òun làwọn tọ́lọ̀ ń bínú sí. ولا الضالين ó bínú sí wọn tẹ́ ó tún wá sọ wọn nù. ẹ̀yìn ráyé ṣe àwọn ni. ولا ẹ máa hùn kárí ayé àwọn ni. ẹ máa fògógóró lo nǹkan àwọn ni. ẹ máa wá eré òkú àwọn ni. ẹ máa gérí èèyàn àwọn ni. ẹ máa jẹrè èèyàn àwọn ni. àyà rẹ sàárè ìparí sí ni símọ́ǹtì tó pure odidi símọ́ǹtì kan yanni gbọ̀ngbọ̀n mẹ́fà péré kó tó fò náà á jì. torí dígà tí ó fọ yanni gbọ̀ngbọ̀n márùn àti símọ́ǹtì nìkan dígà ló kù lẹ́nu. àwọn tó lòun pọ́n àwọn gbogbo àwọn bàbá tó ṣáájú yìí pátápátá ẹ wà wọ́n wúlì yìí kó tó gbé bàbá bọ́ sọ́wọ́ náà tó mú ti àgbàlagbà yìí bàbá yẹn wà lóba yìí wákàtí kan wọ́n yẹn níbi la wákàtí kan bàbá yìí bàbá máa kọ́ lọ́hùn ṣe nǹkan sí lọ́rin àwọn gbọ́dọ̀ wọ́n ti máa wá fi lọ́rin ọ̀hún fọ́ǹpù bẹ́ẹ̀ yẹn bá kú lọ́rin pẹ́rẹ́ yóò sì kú àfáàfáàfáàfáà rẹ̀ bí ọ̀bá rọra bọ́ọ̀bù àti ẹ̀wá ẹ̀mí ọ̀sẹ̀ wúlọ ní òkè wàhálà wọn ti àwọn akọ̀ àìlọ́rin àfà àwọn abéèrè pé àfà tó kọ́ àfà ìlú òní ní wọ́n dé ìlú òkè ńlọrin àwọn wọn ní àwọn àfà wa wọn àfà tó kọ́ àwọn àfà wọn yìí lọ́nà òkè níbo wa ni wọ́n ní kọ́lá yìí bá gbà wọ́n gbé àtọmọgbé wúlọ ní àlè. مكتوب عليهم àwọn àfà kejì òun làwọn bá wọn parí ìdíkọ̀ ìlérí òun la kà wọn la kà kalẹ̀ àwọn ni wọ́n ń dára láti ayé àwọn ni wọ́n gbé ńgbà náà obìnrin ti ń wá ọmọ àfà àti máa wá gba nọ́mbà àwọn alásàlátù kí ló dé o sì tú àsàlátù ìjà náwó bíláàdà sí wọn ọ̀fọ̀ àsàlátù kí ló dé báyìí gbogbo nọ́mbà wa wò yà sílíbà yà múlíbà yà arábí yà síbọlá yà kí lẹ́yìn nọ́mbà fún alásàlátù. àwọn tóbi àárẹ̀ yìí àwọn tọ́lọ̀ ń bínú sí òun làwọn àfa ìpín kejì nù àwọn ni wọ́n mọ̀ pé ọmọ tó ń wá ìfọkànbalẹ̀ ọ̀rọ̀ mọ̀ àmọ́ lọ́ọ́ farabalẹ̀ àwọn alákọ̀ọ́lù nǹkan náà fún ọ lẹ́ẹ̀ máa ẹ̀rù àwọn àfa tọ́lọ̀ ń dà ní wáyé bẹ́ẹ̀ bá wá ń lò nǹkan fún ìyàwó lẹ́ẹ̀márùn ọjà wá tán ṣọ́ọ̀bù báyìí. الذين مكتوب عليهم الله gbogbo ìyàwó oníyàwó ẹ̀dá ọ̀tọ̀ já àwọn makdum náà rè é. ولا الضالين ọlọ́run ni mo bínú sí wọn lásán mo tún wá jù wọ́n nù. هم علماء العصر àwọn tẹ rí ni àwọn kejì tẹ gbọ́ yìí òun làwọn àfáànù gbà táwa nú ẹ̀. يكذبون على الناس wọn a máa kúrọ́ fáwọn èèyàn. ويتكلمون بالهوى wọ́n yẹ kẹ́kẹ́ lọ bóra bìlà hàwà àwọn àbọ̀dà wíyọ́rọ̀ ń gbérú yìí àwọn àbí kejì rẹ̀ ń lọ́ọ̀nì. wọ́n máa sọ̀rọ̀ ìfẹ́ ni wọ́n ti máa fi sọ etí òsínú tíra ni wọ́n máa fi tí ò jọra wọn gbéra wọn. ويتركون الصلاة wọn ò ní kírun. ويقرؤون القرآن بالجنابة kálábà máa bẹ lára wa wọ́n sì máa fi ké kuranu àwọn nù ni. ظاهر عملها ìta wa a sì da ìta wọn da ni wọ́n bá ń bọ̀ wọ́n máa wá wò bí ẹni tí ò rí náà ọkọ wa ṣáájú. ẹ délẹ̀ baba alábàríkà àníkàn ni mo ní bọ́ tẹ̀ mọ́lẹ̀ tí wọ́n gba ojú sẹ́wù rẹ̀ ẹ̀ ń ta àlùbáríkà nù lẹ́yìn alibarika tó ń wá sí àgbáyé ti tọrọ fún mi mọ alibarika tọrọ lájẹ àgbà tí mo gbà àbábòtó báńbá ń jálá sí àwọn pé ọ marhaban bẹ marhaban barakallahu gbogbo baraka rọ alájẹ àgbà. àwọn mi nílò tó ń wá sí àgbáyé nílò lọ́wọ́ yìí. wàláhì bọ́lá wo ti sẹ́nu àwọn mi ló tàlájẹ àgbà tí mo fi pamọ́ tààfà mi ti tó mi òun nílò lọ́wọ́ yìí. àwa ń ba bọ̀ bẹ́ẹ̀. ظاهر عملها
ìta wọn da ni ẹ bá ń bọ̀ gbogbo funfun kẹ́ni ní wọ́n ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn àbá ìta wọn da. ìtí wọn ń lé kílọ̀gà. wà bá tinú ha kọ́bí ha. àwọn bẹ́ẹ̀ bá wọ ọdún wọn dẹ́ ẹ̀wọ́ múlẹ̀ wá ẹ̀ lọ́ wọlé agbára ìwó ìkòkò ìsàdùn láyé ìsàsípa. ìjọkújọ ìbúkúbù ìlọkulọ òǹdè lágbá ìfúnpáǹdì kí ló dé nítorí àlọ́wọ́ àti gbogbo ẹ̀ lẹ́kọ́ kọ́ra ẹ̀. àwọn afáàbẹ̀dì ni ààrẹ ń gbọ́ yìí. hal yastawi al-a'ma wal-basir. ìdílé gbogbo àwọn arúgbó àwọn tá a wá pé ti àlùfáà wa Musa tá a yà yọ ọjọ́ bí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ìdílé hal yastawi al-a'ma wal-basir. afọ́jú àtẹnitórí náà ǹjẹ́ wọ́n ṣe déédéé. wa hal yastawi zulmatu wan-nur. ibi àwọn arúgbó àtàwọn abáyà yọ ọjọ́ bí Ànábì lálẹ́ ibi òkùnkùn àti mọ́lẹ̀ ǹjẹ́ wọ́n ṣe déédéé. babaláwo pẹ̀lú àfa ǹjẹ́ wọ́n jọra wọn. ẹ̀yin babaláwo ẹ̀fọ́ máa wò yín àwa àfa káfọwọ́ mú Kùránù má ṣe dòsì jẹ̀dọ̀ dòsì bọ́ba jẹ́ àfa mọ́tò babaláwo pọ̀ má fa má bàbá ló kọjá wa fa. wa an yastawi al-ahya'u wal-amwat. òkú àwọn àgbàlá yìí alẹ́ lómi ìjọbi díẹ̀ ẹlòmí ìrìn òkú díẹ̀ wọ́n pè sàkíyẹ fún mi lẹ́bi àtẹlẹsẹ rẹ̀ àtẹlẹsẹ ìdí kọ́mọ́ nínú ọjà yìí wọn àtẹlẹwé ìsìn kankan kọ́mọ́ sí kankan ó tún jẹ nínú àtẹlẹ gbogbo páàtì yẹn ẹlòmí ìsìn gègé oníbi ẹ̀dá sì pé nínú okun rẹ̀ tòun ti bẹ́ẹ̀ kọ̀ wá sówó fáìn bàrà náà ni wọ́n fi gbogbo èkó lù. ọlọ́mọ akẹ́ àbá mi. Abẹ́mi bani bàbá ọmọ. Àlá. Ìrọ̀lẹ́ kí n lè tọ́ mi. Àlá. Bani àgbáyé mọ́. Àlá. Ìrọ̀lẹ́ kí n máa tọ́ kan. Àlá. Kí n tọrọ ìjẹ́ fún mi wá sí àgbáyé. Àlá. Láìláì lálá. Láìláì lálá. Ọlọ́mọ akẹ́ àbá mi. Láìláì lálá mọ́. mọ́lá bá mi ìmọ̀ géwú gbogbo tẹ́ ń kọ́ wa ní ẹ̀bá ti jáde àti náà lárúbáwá mi pé fàyè ń ta èmi náà ní fàyè ń ta bá àwọn géwú. ọlọ́jọ́ dá fún àbáwá kùlà fún ìṣítù alígàmáwí nínú àwọn sínú àwọn àfáwà nù. àwọn ìmọ̀ géwú ọlọ́wọ̀n ní jẹ́ mọ̀ parẹ́ lára àfáwà sí. nítorí wọn lọ bá lé òun ni mo wá sí lẹ́sìn bóun náà bá tún rí gbogbo ẹ̀ tó bá níjọ̀ lóru kíni nígbà níjọ̀ lóru kíni. ó ní sẹ́ yóò sì yí pàtàkì ìjà. ọlọ́wọ́ kí a fa mi. Amina. ọlọ́wọ́ bá a fa mi. akọ̀lọ́ kí ni mọ́gí. àfààní wa wò bẹ́ẹ̀ ọ̀ọ́mọ mú ní ìmọ̀. máa wọlé kálọ̀. láì jà á ilẹ̀ lẹ̀. wọ́n á tẹ̀lé àfààní wọlé. wọ́n ní tilẹ̀ kúlẹ̀. wọ́n á ti ẹ̀fọ́ yóò gbẹ̀lẹ̀. bàbá yìí bàbá máa àlá bóyá jáde tó wà àlá. bàbá yìí ẹgbẹ́ máa bóyá jáde tó wà àlá. kótó ìké kó ní wá sí àgbáyé àlá. Naam Allah hayatakum. àfààní ni ọ̀ọ́mà kọ́dà ayé ọ̀rọ̀ dúró ni ọ̀. Rahimahullah. ìmọ̀ tí wọ́n fi sí mi lẹ́nu àmọ́ wọ́n pé tí mo fi dénú ilé bàbá mi ń gbúrò yín lẹ́nu oníwàásù àgbáyé ló fún mi ìlà wa ń lò owó ẹ̀ láti jọ náà 17 years ni tí ìpín wọ èkó wa ẹnìkan tó lè fi Buhari ọba àwọn olójú ọba 2000 lọ́wọ́ wọn sọ ọ́ bẹ̀ mí wá sí.
ní ìgbàlè báyìí ní wà bẹ́ẹ̀ bá lè yẹ pé fi sí pósítà tẹ́ bá tẹ̀ rí níbẹ̀ ó ìfẹ́ ló lò ó fẹ́ káwọn èèyàn wá ní tí bá sọ fún yẹn pé ń bọ̀ nílò ọlọ́mọ bá jára lọ. àmọ́ kẹ̀kẹ́ ń gbóná lọ àti lárúbáwá ní fàáyín tún àwọn òbí fàáyín nà àpapà gbogbo wa tàbí kíláàsì yíyà fàáyín tún àwọn òbí fàáyín tún lárúbáwá lọ fẹjọ wa sọ pé tó ń kọ́ ìmọ̀ ọmọ nǹkan tó ń bá ní fàáyín tún náà wọ́n tó ń dáhùn lóhùn. olùwàsí àgbáyé èèyàn jẹ́jẹ́ sí ni wọ́n máa ń ronú kó tó sọ̀rọ̀ wọ́n ní wọ́n mọ̀ gbogbo àwọn sẹ́ẹ̀tì wa jọ́nà ọ̀sẹ̀ tí ọmọ tó ráyè lò gbó dáadáa pẹ̀lú àfa rẹ̀ lọ́n tẹ́tẹ́ la àfa rẹ̀ bọ́ba tẹ́tẹ́ la àfa rẹ̀ ọ̀rọ̀ yìí lò. وأن يستوي العالم والجاهل. ibi yé ẹ̀yin àfa inú mi dùn lálẹ́ àfa àdúgbò náà àwọn tí a náà ń bẹ àwọn ní bá wù yìí. àfa àwọn àbùtù ọmọ bẹ́ẹ̀ ti bá wọn àwọn ọmọ tẹ ẹ̀kọ́ sọ̀rọ̀ ó ní àwọn ọmọ àtàkì lọ wí àwọn ọmọ àtàkì Islam tí wọ́n fi jíjọ́ yẹn tó ní èlò tó kó tó mọ̀ pé yẹn sọ̀rọ̀ sáwọn. àbá ìdẹ́jẹ́ bí yìí ìjọ́jújọra wọn òní mímà والجاهل àtòpè kò bára wọn. فسبحان الذي قسم كل شيء. لا إله إلا الله فسبحان الذي قسم كل شيء. àfa àmúta ó pín tiẹ̀ fọ́ ibi tí ń lọ. bàbá wa tí ọlọ́run fi àfa àmúta ta lọ́rẹ̀ bẹ́ẹ̀ bá gẹ̀ sínú yín wàláhì yóò ṣàyẹ̀rẹ̀ inú bàbá ń dùn pé ọlọ́run ayé wa bá ọmọ mi nájà èmi tó sì tara àbí jáde náà jòkó ọlọ́run ọ̀jẹ̀ wọn fa ń kọ́ gbòòrò yàn àfa àmúta aláwo nílé epo wọn ti ká àfa mi wọn pẹ́ òun náà nù òun ó yẹ fún ibi àwọn wáyé wàkúwà wọn fẹ́ kó sí lọ́wọ́ wọn fẹ́ ẹgbẹ̀mí lọ́gbẹ̀gbẹ̀ wọn fẹ́ táwọn ọmọ sọ́nù gbẹ̀rẹ̀ láyé ẹgbẹ̀ sọ́nù ní ti nìyẹn ẹ máa fún àkókò gbogbo àlàkọ́ níjọba àmọ́tá tí wọ́n ń bá ayé bọ̀ ọlọ́mọ ìjọ ṣẹlẹ̀ kò sì ní ṣẹlẹ̀ dé ìlú آمين. ọ̀nà àfáàgbà àfáàní ibi ìjọ́jọ́ra فانصروا ما بين إمام شكيك الملخي. ẹ má lọ wò fàdúrù ẹ lọ wò ìtọ́sẹ̀ láàrin àfẹ́ ṣàkíkì أستاذ حاتم الهصم. ṣàkíkì òun là á fà á sọ́mùlì átìmù là á sọ́mù ṣàkíkì là á fà á ẹ má gbọ́ tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ أنه قال لحاتم يوما. àfẹ́ ṣàkíkì wa kọ́ ọmọ kéwẹ̀ ó ní átìmù là á sọ́mù wáyé. منذ كم صحبتني يا حاتم. ìwọ átìmù ìwọ ọmọ kéwù mi tiẹ̀ tó ó tọ́jú mélòó ní ṣe tó ti bẹ̀rẹ̀ lọ́nà. قال منذ 33 سنة. ọmọ tó ní ààrẹ ní bá sí ní sí nígbà tó ti lọ́dọ̀ yìí 1920 ọmọ tó dáadáa 1920 ọdún mẹ́tàlélọ́gbọ̀n báyìí. فقال وما تتعلمت مني في هذه المدة. ọ̀yẹ́ yẹn lọ́yẹ̀ àbọ̀dọ̀ kí ó ní ìwà átìmùlà àzọ́nù bí ọdún mẹ́tàlélọ́gbọ̀n tó ló fi wà lọ́dọ̀ mi mo wá bí ọ léèrè kí ni tó gbé ìyára. قال 8 مسائل. átìmùlà àzọ́nù ní ànàkùnmùlà látọ̀dún mẹ́tàlélọ́gbọ̀n náà ti kútu ọ̀rọ̀ lọ́yẹ̀ nǹkan mẹ́jọ péré mo ní kó dára. فقال شقيق àfa rẹ̀ fún wa bá sọ̀rọ̀. إنا لله. abali inna lillahi wa inna ilayhi raji'un. ọ̀dọ́ náà láti wọ́ọ̀dù ẹ̀ náà lápàdà sí. dídí ọdún mẹ́tàlélọ́gbọ̀n 33 years. ذهب عمري معك. ọ̀bẹ lọ ní ìdọ́mọ 40 ọdún ìdọ́mọ 50 ọdún ìdọ́mọ 100
ọgọ́ta ọdún ìwọ ádùmù làásán mú ń dàgbà ọba mi dàgbà lọ ẹbí mi ń tán pẹ̀lú rẹ ìdí ọdún mẹ́tàlélọ́gbọ̀n nǹkan mẹ́jọ lọ wá rí kọ́ ha. faqala ya ustazi. dákun lọ́jọ́ tó mọ tó dáadáa sáfà rẹ̀ mọ́fọ̀ bẹ́ẹ̀ ìjàpá rẹ̀ sùn àlàyé kan tí ò dá ọmọ tó sì tún wá wo báyà ìyàwó àfà rẹ̀ àtàyè rẹ̀ yóò ti sọ iná. àtàyè kí làbá wa rí. lam tata'allam ghayraha. àtúmọ̀ ní sọ̀rọ̀ òun ló wá ní àfáà nìyẹn. lam ata'allam ghayraha. wala uridu an akdiba. arákùnrin kò sí omi kí n kúrọ́ kí n wá pé mo mọ nǹkan bí ọgọ́rùn-ún látọ̀dún mẹ́tàlélọ́gbọ̀n náà nǹkan tí mo mọ̀ lọ́ra yín náà nǹkan mẹ́jọ. faqala shaqiqu. àfa rẹ̀ wá ń dáhùn. hati hadhihi al-masail thamaniya. àbá ọlọ́dà aláwọ̀ lóru àbá ọlọ́dà nǹkan mẹ́jọ tó lọ kọ́ lọ́ra mi náà mo fẹ́ gbọ́. faqala ya ustazi. ìwọ àfa mi. muhabbatul hasanat. inú tí mo kọ́ lára yín lákọ̀ọ́kọ́ ẹni pé muhabbatul hasanat ẹ máa fẹ́ ẹ̀kọ́ da kí nǹkan da ẹ máa fẹ́ èmi náà mo kọ́ lára yín èmi. wa musada'atul hawa. àbá mi ìfẹ́ ẹnu ẹ̀yìn ṣe ẹ̀yìn sì fẹ́ kéèyàn ó ṣe mo kọ́ kí n jìnnà sífẹ́ ẹnu mo kọ́ lára yín ó di méjì torí pé innal hawa lahu ahwanu bi aynihi sarirun kullu hawa sarirun hawani. innal hawa lahu ahwanu bi aynihi. orí fẹ́nu innal hawa ìfẹ́nu tẹ̀rí ni lahu ahwanu bi aynihi. àbùkù ní máa rí lójú onífẹ̀ẹ́nu gbà tí bá ń ṣe fẹ́ẹ́nu lọ́wọ́ àmọ́. sarirun kullu hawa sarirun hawani. ìsúkúrú rẹ̀ onífẹ̀ẹ́nu ẹ̀rí pé tukuru rẹ̀ àbùkù ní kọ́ ẹ̀ ló kó gbẹ̀yìn. adamallahu hayatakum. oko àti pure water. wa mudafa'atul hawa. méjì náà. wa sadaqa. àbá mi ẹlẹ́ẹ̀kẹta tí mo tún kọ́ lára yín fún bí ọdún mẹ́tàlélọ́gbọ̀n yìí ọkọ kí n máa ṣe sàárà kí n máa sàánú. wa taqwallahi. ẹlẹ́ẹ̀kẹrin tí mo kọ́ lára yín àbá mi ọkọ kí n máa bẹ̀rù Ọlọ́run púpọ̀ èmi náà mo kọ́ ìwé kó di mẹ́rin. wa tarkul hasadi. àbá mi ní kẹta èmi náà kọ́ lára yín ẹlẹ́ẹ̀karùn-ún mo kọ́ kí n má ní kẹta ara yín mo ti kọ́ fọdún mẹ́tàlélọ́gbọ̀n ó di márùn-ún tí mo kọ́. wa musadaqatul khaliqi. àbá kì í sì máa bá yàn sọ́tọ̀ gbogbo tẹ́ ń bá ń sọ àfa ẹ̀ kúrọ́ alẹ́ ló ní ìkúrọ́ ìtúnṣe wà láyé tàn láyé ní ìtúnfọmọ rẹ̀ ṣépè lérí irọ́ ó ní ìkọ́ yìí lọ́dọ̀ yìí mo kọ́ kí n máa sọ̀rọ̀ pẹ̀lú òótọ́. wa adawatu shaytani. àbá mi inú tí mo tún kọ́ lọ́dọ̀ yìí mo kọ́ kí n mú ṣètánì lọ́ta gbogbo ọ̀nà tí ṣètánì máa ń rìn hétì ẹ̀ èmi náà hétì ẹ̀ nínú tí mo kọ́ lọ́dọ̀ yìí fọdún mẹ́tàlélọ́gbọ̀n tí mo kọ́ lọ́dọ̀ yìí. wa mulazimatu ta'ati. mo tún wá kọ́ lára yìí kéèyàn ti pẹ̀lẹ́ mọ́ ti tẹ̀lé tọ́lọ́. wa tarku zulli lil khalqi. èmi èyí sì yẹ pẹ́rẹ́ yẹn. bisababil ma'ishati. torí pé kí n mọ̀ jẹ wọn wá lọ́ọ́ dé mi mọ́nu só gíláàsì máa wá wíwí kúwì máa làágùn yọ̀bọ̀ ìtọ́ máa fọ́ lẹ́nu máa hó sẹ́nu gbogbo ẹnu kí wọ́n dé kí wọ́n mi nínú gíláàsì máa lé hẹ́n wọ́n náà ti rẹ̀ náà tó gbà fẹ́ mo máa wò hàn bí gbà wọ́n ẹ̀sẹ̀ gbà kó kan wẹ̀yàn. eléyìí ibú wèrè ó lè bèè sábà sí bẹ́ẹ̀. wa tawakkulu ala Allah. mo sì kọ́ kí n gbá alẹ́ ọlọ́run lára yín àbá mi. faqala shaqiqu ya hatimu. la ilaha illallah àbọ̀rẹ̀ ni yá Hátìmù ìwọ Hátìmù làásán. waffaqaka Allah.
ọlọ́run tọ́ yóò fi ọ̀sẹ̀ kò ń gẹ̀. لأنني نظرت في علم التوراة. àwọn àdínàjọ tó ọkọ rà mí náà tó torí pé mo tiẹ̀ wá wò ó nínú tíra àtàwòrán tá a fún tàlẹ́ rí àfún ìdá musa lọ. والإنجيل mo sì wo Ìnjílà which is Bible tá a fún Ìsá ọmọ Màríyámà. والزبور mo sì wo Sàbúrà tá a fún Dáúdà. والفرقان mo sì wo Kùránì tá a fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. يدور على هذه المسائل. gbogbo ojú àti gbogbo yìí ní dóòrì yìí ká gbogbo tó lórí lára mi pé ẹ mọ̀ sí. فما بال العلماء. ìwọ bí àwọn ọ̀dọ́ àfa ẹlòmíì láàkàyè rẹ̀ dágó ó lè délé rẹ̀ ní wà láyé gbogbo wa sí àbábọ̀ lónìí àwọn àfa àgbà nígbà bọ́ba lọ wíru yìí wọ́n lé àgbákò táwọn kan sí lára àfáàdá ọlọ́run ti dókú ẹ̀ fún wọn. فما بال العلماء. àmín àwọn kan bẹ tí wọ́n lù kú sáà àfáàdá ọlọ́run kọ́ kẹ́ àfáàdá. àmín. ẹ lọ wọlé wọn lónìí ẹ lọ rí gbogbo àwọn kan tí wọ́n sọ ní tí ọ̀dà sáà àfáàdá ilé wọn dahoro ni wọ́n bẹ̀rẹ̀ àwọn ọmọ wọn ò rí kọ́ ẹ lọ adaba tó ma lọ ní ẹ lọ ẹ wọ pé Ìlọrin base làwọn àwọn amúntàjẹ lẹkọọ Ìlọrin base làwọn ọsẹ wọn mọ ya mi ó ń base ya. فما بال العلماء. ìdàkúrẹ̀ bó o ti ní ṣe àwọn ọ̀dọ́ ọlọ́run rẹ̀ mi sí. àwọn ni ẹ̀sìn bá Kùránì wa ma arsalna min rasulin illa bilisani qawmihi. وما أرسلنا برسول. وما أرسلنا من رسول. وما أرسلنا من رسول إلا بلسان قومه. وما أرسلنا من رسول يا سلام الوجود. وما أرسلنا من رسول èmi Ọlọ́run ìrún jíṣẹ́ kan fẹ́ nínú àwọn òjíṣẹ́ mi ilá bílíṣáàlì kàwé àti pẹ̀lú ahọ́n slang jẹ́wọ̀n fi bá wọn jẹ́wọ̀n fi jíṣẹ́ fún ọ. àwọn ọ̀dọ́ tó rán mi sínú ni gbogbo slang tẹ̀lé ti fi jíṣẹ́ Ọlọ́run fún ọ Ọlọ́run fún mi wọ́n bá dùn ẹ̀. kọ́dà ni wọ́n sọ̀rọ̀ fún wọn la wọ́n sì tó ọdún àwọn bá dé wọ́n tó wọn tó yà wọ́n sọ̀rọ̀ sí wọn lẹ́wọ̀n àbí kìí ti lọ nítorí. Ọlọ́run ni àwọn tó rán mi sínú. inú mi sì dùn mo rí inú wọn Àfọlábí Abẹ́òkúta kọ́la lọ ọ̀kan ní aláyì sẹ́ni 200,000 wọn kò ti rí pósítà wọn lẹ̀ bọ̀ fẹ́ fún yìí àpò yìí dà ó sì dùn sí mi lágbo sẹ́ni ẹni wò mí mo lè mú igbó tọ́ lákàlẹ̀ kálukú sì ń wò láàrin ẹ̀kọ́ náà lùtù abáàbí sẹ́ni ẹni wò mo lè òun máa ń mú ọtí náà òun wá ra kásẹ̀tì yìí òun wá jókòó lòun wá ń gbọ́ tọ̀ èèyàn ní bọ́lọ́run dáadáa tí máa ń gbogbo tẹ̀ sáà nílò òun wá gbọ́ òun wá ń sọ fúyàwó òun pé kò tá a fà yìí wí ṣùgbọ́n náà lọ́ọ́ kíkà àtọ́tí àtìgbó àti àlọ́ àti ẹ̀wá wọlé kíláàsì tí àwọn ọmọ ọ̀dálù ẹ̀ mọ̀ yìí nílà àfà yìí sọ yìí pé àlìkíyàmà oníkálukú òbí sí bọ́ọ̀lù òun mọ̀ tó wọ́n bọ́ lọ́hùn òun wá yọ̀dá gbogbo ẹ̀ òun ti wá lọ mọ́kà òun rẹ̀ yà àwọn mọ́kà òun ti wá sí gbogbo ẹ̀ mọ́ torí náà ẹ dákun gbà ní ìrètí báyìí tó mo ti di ìkànnì fún mi tọ́lá ìgbà ọmọ. bẹ́ẹ̀ ni ẹ̀ mà alẹ́ mi ní kí lọ́wọ́ wá kí n bá ayé ní bọ́lọ̀ bá ti fẹ́ nìkan mọ̀nà lára rẹ̀ ó ti tó fún ọ wájú èmi ọlọ́run. ẹ wá wo yéèyàn ẹ wo ètò òdìdí ń kéwù ẹ wo ètò òdìdí ń kéwù kára wà sí wàrà yẹn lónìí. nígbà wọn àná ìjọ Jímọ̀ nìkan ni wọ́n ń gbọ́ wá sí lẹ́kọ̀ọ́ ìjọ Jímọ̀ nìkan wọ́n máa gbọ́ wá sí gbogbo kálukó play wá sí ẹ wá wo wá sí nta fẹ́ kí ìsìlámù òde wá débẹ̀ lónìí kálukó wa ń gbọ́ ojoojúmọ́ ni wọ́n play wá sí ọwọ́ àti ìjọ wá sí pé inú Ramadan nìkan kọ́ lè gbọ́ wá sí everyday wọ́n gbọ́ wá sí bàtẹ́kì amodernize wá sí mi àwọn bàbá tó lọ yẹn wọ́n ṣe wá sí gẹ́gẹ́ bí zamani tí wọ́n jọ náà lọ bẹ́ẹ̀ ṣe wá sí lẹ́sìn wàláyé dàláyé tó bá di pé ọ̀lọ́bọ ọ̀rọ̀ kú kálukú ń sọ fún ọ̀dọ̀ àwọn akẹ́nà wá sí ẹ̀ ẹnu kéèyàn máa lo ẹkún asukún jẹ̀dá náà rí fún wa ní ọlọ́wọ́ sí máa ń lò.
ọba tẹ̀lé kí wọ́n tún wá ń sọ báwọn lásán yóò da wọ́n máa wá sọ̀rọ̀ àti àwọn tó tí àbẹ̀lẹ̀ kọ́ wọ́n sọ ló pè yàn aláwọ̀ pé kí a lè ṣètò ọmọdé àwọn fún ọgbọ́n wà sílẹ̀ ẹja mọ bàbá sílẹ̀ tá a sílọ̀ ẹja fẹ̀rẹ̀ sí wọ́n rẹ̀ nìyí ẹ̀tọ́ bọ́ sínú ọ̀rọ̀ ẹ̀rín ní èkó ń bọ̀ wá yóò sì mọ̀ wá kọ́ ní tó tọ́ ayé ẹ̀sìn àmọ́ kò yí àwọn kan wọ́n lè gbọ́n bàbá àwọn wá sí ẹ̀rín lóṣù ẹ sábẹ̀ mi lẹ̀ bọ́lọ̀ nǹkan mẹ́rin ni n bá ti láwọn tó mọ̀nà lára àdúgbò wọ́n jòkó bẹ̀ wọ́n lọ kàn káńtẹ̀ ẹ̀kú sẹ́nu ọ̀nà bàbá rẹ̀ mọ́ sí tó lẹ́kùn fún ọ. ẹ fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run àti kòkòtò àti àgbọ̀wọ̀ àti òsì ẹ má gbọ́ èmi ń lo ayé lọ́nu etí ẹ̀ ló di bí wò ti gbọ́ lẹ́nìkan gbọ́ nulẹ̀ ọkọ rẹ̀ ti pé ń wọ̀n mọ́ta wá sí ọ̀nkọ́ fáá látàrí tí mo ti pọ́n wá sí yẹn lọ́ta ọ̀ọ́lọ́ mọ́ta lọ́dún yìí bí kálukú tí wá jíṣẹ́ ti ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ tí ó foni jíṣẹ́ ti ẹ̀bẹ̀ àwọn àgbẹ̀ kàlù orin mo fi ti wá sí wọn yóò sì mọ̀ sí ní tí ń ṣẹlẹ̀ nulẹ̀ wa. àwọn tíátà wà ní yọrọ nbẹnu wọn bàbá tó tó tọ́lọ́ wọlé yọ bẹ̀rẹ̀ wọ́n ṣeré ní ọ̀parí yàrá ní ọkọ̀ àti ìyàwó láàyè títí wọn náà ti rí ní fíìmù táwọn lọ́wọ́ yìí wọ́n sì yanjú ẹ̀ láàrin ara wọn àni wọn máa fi tíátà tí wọ́n ṣe wá sí báyìí. wọ́n wá sí iṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ ìlú iṣẹ́ tèmi lọ́tọ̀ bí kálukú ti bomi ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni wo wọ̀n rẹ̀ láyé ọ̀tọ̀ ẹni tó fòkò tó ké wọ̀n rẹ̀ tó ké ọ̀tọ̀. Ọlọ́run mo dúpẹ́ tèmi mọ̀nà. alhamdulilah. ó lè mọ̀ jù mí lọ ó lè mọ̀ àlùkù jù mí lọ ó lè mọ̀ bá dáwà jù mí lọ ó lè pé gbà náà àbá rẹ̀ jẹ́ àbá mi lọ. ebi bí tí mo wà yíyá lọ́gbẹ́ dé àmọ́ kèésì ọ̀nà kèésì ọ̀nà atẹ́gùn mi ti ń fẹ́ lọ́wọ́ ìgbà bá dára òní bá ò yóò gbé ọdún sínú omi. yẹ́nyẹ́ máa bá lòlùkùlà máa. ìwé mi kí n tó gbowó fún àbá wa ẹnu ìjọ máa bá lòlùkùlà máa kí wọ́n á sàwọn àfa. yaqra'una kulla kitabi. gbogbo bí àlàyé gbogbo ẹ̀ lákẹ́ tán àrùdù oyè ọba falisaba ọmọ fi kọrin jéèmíà bó ti sẹ́nu. ẹ bá bẹ̀rẹ̀ lórí pé wọ́n pè jéèmíà àbá rẹ̀ wà láì pọ̀ mọ́. bá a ti tó kó ìjọba pẹ̀lú ìwé láti tura wọn pè jéèmíà wà láì làásì àbá rẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀sìbá rẹ̀ bẹ̀rẹ̀ tó àbá rẹ̀ ọmọ tó ń pè jéèmíà. tíwáṣì ni. ó lè yọ ojú tèmi lọ máa bá lọ́mọ kí ló dé ẹ̀yin àbá. yaqra'una kulla kitabi. gbogbo ẹlẹ́kẹ́ tán. yaqra'una kulla kitabi. àtàwọn ẹ̀ máa fi kọrin. yaqra'una kulla kitabi. ẹ̀ máa fi kọrin. yaqra'una sàbúrò dáadáa ó lè ní pátápátá. Kewufa kọ́dọ̀ wo mo kọ́ tí ìyá sí Áfíríkà ní ìjẹ́ gbogbo ẹ̀ lọ́mọ kí ló wá dé. wa nahnu haybul islami. ìsìlámù ẹ̀yà àgbàlagbà ìsìlámù ọ̀wá lábùkù kankan àwa làbùkù ìsìlámù. Allah àwa àti gbọ́. ìdí kulluna bil ujibi. torí pé gbogbo wa là ń gà pa. àwọn afáàjọ wọn àlẹ́ tábàyè ra wọn wọ́n sì bọ̀ wá ara wọn wọ́n kíra wọn wọ́n ṣàdúrà láwọn fẹ́ẹ́ túká wọ́n tún ṣàdúrà fáwọn òkú wọn wọ́n kà sàlá tó wà nílẹ̀ kálukọ́ wà túká àwa tó ní kò sí iye wọn gbogbo tí o tẹ̀ sínú kíkí jẹ́ lómi tó fi kíra wọn sàlámù láyà alẹ́ ẹnì ká pàdé ẹnì lórí sàlámù láyà alẹ́ alẹ́ mi wá nìyí tó o bá ní sàlámù láyà alẹ́ hàdà tahiyyatul mayyit òkú ni wọ́n kí rẹ̀ ọwọ́ gbajúmọ̀ ọ̀rọ̀ ayé nìyẹn sàlámù láyà alẹ́ sàlámù láyà alẹ́ òkú ni anabi ní wọn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh àmọ́ bọ́ọ̀ bá ní salaamu alayhi alaykum tahiyyatul mayyit òkú ni wọn kí bẹ́ẹ̀ bọ́ọ̀ bí wọn sí wọn ti wọ̀ wọn ti dùn wọn ti dùn wọn wà wọn wà ní yàrá wọn wà sílẹ̀ salaamu alayhi alaykum ọ̀rọ̀ ṣàfihàn ní òkú ni wọn kí bẹ́ẹ̀ ẹ wá wò tó gbajúmọ̀ láyé lónìí salaamu alayhi alaykum salaamu alayhi alaykum
àtẹ̀lé kí wọ́n lọ sọ́gbà láti kọ́ gbàlá àdá. àwọn àwọn ní kẹ́bí èké sí kí wọ́n á fi lọ́wọ́ ní gbàsá. láì mọ kankan ẹlòmíì jáde tí wọ́n gbé mọ̀kámọ̀ sí wájú wá pé wà mí ń sáde wà òǹtí ẹ̀kọ́ dáadáa ni wà mí ń sáde ní wọ́n kọ́ gbà sáadà. àlẹ́ ìlú àmọ́nà ẹ̀ bá ké wà ní òbí. gbogbo olú ti ẹ̀dùn gbogbo olú dùn fi ṣe fàájì bàbá máa ké máa bá ń lọ. ọmọ tí ń kiri ẹ̀kọ́ òun ní ọmọ ké tó ń ké ọba lórí sí wáàsí àwọn yẹn máa wò pé àtàkì táàbà wọn kọ́ wọn nígbà tó wáàsí náà ní ìdí wáàsí bí ọlọ́run pọ̀ lọ láti parí kàkéde ọba ti gbé lu àṣírí ọlọ́run pọ̀ lọ ní àṣírí bẹ́ẹ̀ lọ ní bàbá wọn bá lórí tòní lọ́mọ lórí ẹni ṣé ẹ̀mẹ́ta la máa ṣe bọ́ bá. Bàbá àwọn ọlọ́run àwọn bàbá àlùrọ̀ ní máa ń fura pé nǹkan kan ń bọ̀ nígbà àwọn Boko Haram tí wọ́n ní wọ́n ń ṣe gbogbo ẹ̀ bàbá ní ẹ̀sùn kẹ̀ẹ́sì dàbíyà ìlẹ̀dà Kùránì ẹ máa ké wọ́n ké ọba náwó fún ara rẹ̀ àgbọ̀ kankan ọba lè ní gbọ́ ní gbogbo bó bá ti ń gbọ́ ọlọ́run kó sókè ọba tó ṣàdúrà ọlọ́run ṣe kẹsí lọ́rẹ́ púpọ̀ bàbá wa lágége Ìlọrin bàbá alágbàjì Ìlọrin tájì ìmúmi ní Ìlọrin tájì dàdá ní Ìlọrin gbogbo àwọn abọ́lá kàá fà Ìlọrin àlùbáríkà tó lọ́n fi sí Ìlọrin máa bá lùlẹ̀ làmà. wọ́n fi àárín. ní parí ní tó gbà ó. àkúrò kọ́lí ilá mi hikayati. ẹ jẹ́ tó sọ díẹ̀ nínú ọ̀rọ̀ tá a ta mú lọ́tà àrọ́ kan nù ẹ̀. ìlú bá yíra lẹ́kọ̀ọ́. kí ni bá ṣàlàyé fún yín. kánà fi bíládì àlìmọ́. onímọ̀ kan bẹ́ẹ̀ nù ìlú tí mo wí onímọ̀ kan bẹ́ẹ̀. yùkọ́rù làwọn fásidù. wọ́n máa pè ní fásidù. wàdà aláfsáhùn ṣèyíká. a ti máa pè òun wá pè rẹ̀ ní ṣé. wọ́n bíládùn azimatu. ìlú rẹ̀ tó yìí tí wọ́n ti bí lọ́mọ yìí ìlú yìí àwọn ìmọ̀ ìlú tó tóbi. minhumul ulama'u haqqan. inú ìlú yìí àwọn àfa àtọ́rọ̀ ń gbà fún bẹ́ẹ̀ nínú. wa minhumul aghniya. inú ìlú rẹ̀ yìí àwọn olówó kún rẹ̀ bá. wa minhumul hukama. àwọn ọ̀dọ́gba àwọn tẹ̀lé yìí wọ́n gbé ọbẹ̀ nínú mi. wa minhumud dakati. àwọn dọ́kítọ̀ àwọn pòfẹ́sọ̀ àwọn gbogbo ẹ̀ wọ́n kún òun tó ti bí àná. wa minhumul afadilu. àwọn ọlọ́lá àwọn jàǹkàjàǹkà wọ́n kún òun. wa kana al-fasidu ya'izu lin-nasi. tọ́ àwọn àbáṣínú òun náà ti kankan ta wá sí máa ṣe wá sí. wa yaqulu ma yasha'. àbá àbáṣínú gbogbo ọ̀dọ́ bá wù ìní máa wí gbogbo ọ̀dọ́ bá wù ìní máa sọ. gbogbo àṣìṣàtà wà ní iye ọlọ́ta àfọlá wọn bẹ lọ́hùn. akọlùmí ìwéèrè ayélujára ìsáàfà. wa qala lahu khadimuhu. ọmọ kí wọ́n wá sọ fún. ya shaykhi mahala. àbá mi ẹ̀sìn mẹ́dọ̀. la taqul illa qawlan hasana. àbá mi gbogbo ní àwọn aṣọ o ẹ̀sọ́ tó dáa o. wala taqul ani siyasati. ọ̀rọ̀ òṣèlú ẹ̀ gbọ́dọ̀ wí. wala taqul ani siyasati. ọ̀rọ̀ ìjọba ẹ̀ gbọ́dọ̀ sọ. wala taqul ani siyasati. ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba ẹ̀ gbọ́dọ̀ dá sí. wala taqul ani siyasati. ìjọba awùkálukú ni kò ṣe ẹ má dá sí. faqala li ẹ̀ tí ọba ṣe PDP kò ṣe ẹ̀ tí ó ṣe APC kò ṣe fáàbù ó ṣe fẹ́ǹsìkì ṣe ọba àti kò dín ìwọ́n fẹ́ ṣe kò lè fàjà kò lè fàtàjẹ̀ sílẹ̀ ìwọ lọ PDP démi ọlọ APC ìwọ kóre PDP wálé démi náà kóre APC wálé ká máa gbádùn ayé wa lọ kí lè ájà sí. àbá ọmọ tó wá sọ àbá ẹ má sọ̀rọ̀ òṣèlú o ìlú ń gbóná o. faqala li fasidu. àbá àbáṣìlú ní gbẹ́nu sọ́hun ìwọ ọmọdé wù. utrukni. fìbílẹ̀ ìwọ ọmọdé wù mí. la taruddu
جماعه àkíní bá fẹ́ sọ ọmọ dàmú lẹ́nu. فقال الخادم ọmọge wọn sọ. إذا سقط الذباب على الطعام ìwọ àbá mi bíi ti ní fún ìjẹ ẹ̀gbọ́n ni ìsáàsà kọtọ ṣùgbọ́n àwọn àtọ̀ àmì bí n bá ń jẹun lọ́wọ́ bí sísí bá wọ mọ́ ẹ̀. نزعت يدي wọ́n yọ ọwọ́ mi kó mi jẹ. ونفسي تشتهي nítorí wọn kí wọ́n sọ fáwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ ti ń wì ní boko àti bí ọwọ́ tàbá ṣẹlẹ̀ ní ìdáríjà ní ìní dúró eré ìní dúró àfa ọmọ tó ń sọ bẹ́ẹ̀ fàfà rẹ̀. فقال الفاسد àfa àwọn àtọmọ tó wẹ̀ ló. ذلك الطعام ìwọ ọmọ kí omi èyí tó wí ni ó jẹnu. فقال الخادم ọmọ tó wọ́n bàbá sọ̀rọ̀. إذا لم تجد قولا سديدا bẹ́ẹ̀ àfa bẹ́ẹ̀ bá lọ́rọ̀ orí lẹ́nu tẹ́ sọ. فصمت من غيرك شديد kọ́lá kẹ́ ẹ wá dákẹ́ ó sì da ọ̀sán fàní. فقال الفاسد àwọn bàbá yìí dúró lẹ́yìn ọ̀rọ̀. يا جماعة ẹ̀yin jàmá. من لم يتبعنا إلى طريقنا ó lè ta ń sọ yẹn tí ọba tẹ̀lé wa lórí ẹ̀ kó ṣe bí táwa náà lọ ẹni tí ọba lọ bẹ̀. لعنه الله tàbá àbá ń ṣe pé ويجدب عليهم العلماء gbogbo àbá àbáàlú ìlú gbogbo wọn bá ń bínú. فقام الرجال àwọn èèyàn dìde ní wàásí àbá àbá sínú. يرمونه wọ́n lẹ̀ kò má àfa ẹ̀yẹ̀rì mú nà wọ́n lẹ̀ kò má àfa àbójú wà nù tíra nù. يرمونه wọ́n ta àfa ní rọ́bà. يرمونه gbogbo bí àfa àlẹ́ wà ní olè. يرمونه gbogbo bí àfa àbálẹ̀ wà ní gbájú ẹ̀. يرمونه èyí ń tọ́ka sí pé wàá fa níta àfihàn ọ ni pé kọ́yàn ń kéwú ṣe wá àsìkò kùránù lọ tó tuntun máa ṣépè láwọn kan. níbo làtí sí àmẹ́bí otí ké tán ọ̀rọ̀ àwọn àfa tó fi jẹ́rìí ọ̀rọ̀ ń bọ̀ kárí. jí sí ọlọ́run ti rán. àwọn àfa ẹja fẹ́ra wa sọ̀kan. àwọn àfa ẹ̀mọ́jà fẹ́ra wa ọlọ́. àwọn àfa ẹ̀mọ́jà gbọ́gbọ́ ìsọ̀ yìí ẹ̀jẹ̀ ká gbọ́ yìí ó dùn. ẹ ọba àti pé tí ayé ìlú lọ́dún sí wàláyé ẹni tí ọ̀fẹ́ náà ayé ìlú lọ́dún bẹ́ẹ̀ ẹni tó wọ̀ yìí wá gbọ́ kí ni Buhari musa ń bọ̀ wá gbú ní ìlàlẹ̀ kọ̀ bàtà mẹ́bí wa ọ wá gbọ́ tí mo fẹ́ òun náà bẹ̀rẹ̀ yìí ọlẹ́ ìlú bẹ̀rẹ̀ ní ti bẹ̀rẹ̀ kàbà ntọ́ ọmọ gbọ́ kí ayé dé kú ẹ̀ka àmínà ọlọ́wọ́ ti sèlú gbogbo ẹ̀ tí bá bẹ́ẹ̀ tó kó kẹtọ́ bá ti pé báwùjọ ti ṣe dàrú táwùjọ ò ní tò lẹ́nu wa irú sẹ́tọ́lọ́wọ́ máa ń yan irú àwọn èèyàn bíi ti ọlọ́wọ́ yàn ẹ má da àwùjọ ìsìlámù mọ́ àfa àwọn ayé ìlọ àwọn alága wọn dà ọkùnrin ni òun náà ga bí aláàjì Ṣakiru dà Ṣakiru dín Balógun àwọn dà àwọn kéétu nù ó yẹ ṣe rokoto ẹ bó ti ṣe rokoto dáadáa Ṣakiru dín. Ṣakiru Kinda tó o ma ní sábà lórí wọn lọ. Abagani. Adamallahu hayatakum. Kún báyìí fún mẹ́jẹ̀ẹ̀jọ ká tó wá bọ́ sọ́ọ̀nì bàbá wa. A'udhu billahi minash shaytanir rajim. Kí a fa mi ọ̀rọ̀. Bismillahir rahmanir rahim. Badi'us samawati wal ardi. Ọ̀dọ̀wọ́ rẹ̀ ọ̀rọ̀. Wa idha qada amran fa innama yaqulu lahu kun fayakunu. Mọ̀jà yóò rí mi ti ṣubú ọ̀rọ̀. Qalati rabbi. Mọ̀jà yẹ yẹ mi ni ọ̀rọ̀. Anna yakunu li waladun. Ìrètí ìdó fi kàmí lábùkù ọ̀rọ̀ mọ́ fi sí. Wa lam yamsasni basharun. Ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n bá wọn fẹ́ tiẹ̀ mọ́ mọ́jọ tẹ̀lé. Qala kadhalika Allahu yakhluqu ma yasha'u. Má pa mí lẹ́kùn àárọ̀ ọ̀rọ̀. Idha qada amran. Má pa mí lẹ́kùn ọ̀sán. Fa innama yaqulu lahu kun fayakunu. Ẹ̀kún àṣálẹ̀ ọlọ́run fi pamọ́ fún mi. Inna masala Isa inda Allahi kamathali Adama. Àtẹ̀mí àtàwọn tá a jọ ń kóra wá tí wọ́n jẹ́ arábàdà. Khalaqahu min
ثم قال له كن فيكون هو الذي خلق السماوات والأرض كلها ويوم يقول كن فيكون إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون